ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá lóníròyìn. Ẹ gbà mí o, ipò tí ìlera ọkọ mi Láwórì wà kò dára rárá lẹ́yìn tí àwọn ọmọ ẹ̀yìn Kókó Zaria fọ́ ìgò mọ́ lórí. Èèyàn kan kú, 9 farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nínú ọgbà Uni Ìlọrin. Ọmọ tí kò báyìí ti pé ọdún 18 kò lè di akẹ́kọ̀ọ́ mọ́ nílé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà, ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Alága ìbílẹ̀ 401 kọ̀wé fipò sílẹ̀ lẹ́ẹ̀kan náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ tó ní ìjọba ìbílẹ̀ ni yóò máa gba owó tó tọ́ sí wọn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ fúnra lára wọn. Ẹgbẹ́ òṣìṣẹ́ sọ ìdí tí wọ́n fi gba 70 náírà tí ààrẹ Tinubu buwọ́lù gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ. Ọ̀ní sọ̀rọ̀ lórí ẹ̀sùn jìbìtì $180,000 tí arábìnrin kan fi kàn án. Ó ní ó tún kọ̀ láti fẹ́ òun. Ọmọkùnrin 52 gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jí wọn gbé fún abẹ́ dídá. Àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní gba owó láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ, ìyẹn owó yíyá tí ìjọba pèsè. Ọlọ́pàá tún pa èèyàn 4 mìíràn o níbi ìwọ́de tó wáyé ní Kenya. Iye àwọn tó kú ti súnmọ́ 50 ènìyàn. Ilé-ẹjọ́ gbé ìdájọ́ kalẹ̀ lórí bí CBN ṣe ń fi èdè Àràbù kọ nǹkan sí ara owó wa, ìyẹn náírà tá à ń ná ní ìlú Nàìjíríà. Tó kí ń dùn kó pọ̀, a nírì jù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó láti lè ṣe Jígí Alára 24. Orúkọ tèmi ò yípadà, èmi ni Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá. Títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé. Ire lójú owó rírí. Jígí Alára. Jígí Alára, ìkànnì ìdùnmọ̀ gbogbo wa sẹ́. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.